àyídà àwọn ọmọkùnrin méjì kan wà ńbẹ̀. Àwọn ọmọkùnrin méjì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn yìí, ìkan ń jẹ́ Àdìó, ìkejì ń jẹ́ Àjàdí. Àdìó àti Àjàdí irọ̀ ni wọ́n. Wọ́n láwọn ọ̀rẹ́ tó pọ̀, ṣùgbọ́n àwọn méjèèjì mo fẹ́ ṣe ní ení èjì ẹ̀wá kọ́rọ̀ ó lè bá a yá. Àwọn tí wọ́n jọ jẹ́ irọ̀ tí wọ́n jọ rìn papọ̀ wọ́n tó 6. Àmọ́ nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n máa ń rìn yìí, àwọn 4 yòókù ìrìn àjò ayé wọn ò lọ dáadáa. Àmọ́ ṣé ẹ rí Àjàdí, ìrìn àjò tiẹ̀ yá. Àdìó ṣàrí wípé báwọn bá jọ dáko sásìkò kan náà, nígbà ó bá di àsìkò tí wọ́n ń kórè, owó tí Àjàdí máa ń ní lọ́wọ́ ó pọ̀ ju tí òun máa ń ní lọ. Àdìó kíyèsí Àyìnlá tó jẹ́ pé lẹ́yìn òun máa tiraka ni. Kò kíyèsí Àlàmú tó jẹ́ wípé lẹ́yìn òun máa rúra pọ̀ ni. Ẹni tó rí wípé gbogbo ìgbà ní tiẹ̀ máa dán, olówó àtẹjúmọ́ tọ̀tọ̀tọ̀ wípé bó o làjàdí ṣe sorí tóun náà ò ṣe. Ó fọkàn kejì, ó gbalẹ̀ aláwo lọ. Ó ní wọ́n dàkúwó bòun wá di Àjàdí. Ṣé kì í ṣe pájàdí lọ á sì kí àwọn yòókù? Babaláwo tó kọ́kọ́ lọ bá àwo òre tí gbóúnjẹ fẹ́ yẹ ni. Ó ní kò sí ní tó jọ o. Ìṣẹ̀dá Àjàdí ó du Àjàdí ló kún dáadáa, ló jẹ́ kí nǹkan ó mọ̀ rọgbọ fún un. Àti wípé onílù ìròmí rẹ̀ tún wá lónílù lábẹ́ odò tí ń jọ́nà rẹ̀ ó yá. Torí náà Kádì ò mọ̀ wulẹ̀ gbìyànjú láti lé Àjàdí o, torí kò sí bó ṣe lè wù kó lè tó kò lè bá. Ó ní bàbá kílẹ̀ bóun ṣe sí i, òun fẹ́ kóun ó di gbajúmọ̀, kí ó jẹ́ wípé ibi tóun bá dé báyìí àwọn èèyàn ó mọ̀ dìde kí òun ní pé Àdìó dé. Babaláwo ní bóun bá ní ó mú nǹkan wá, òun kàn fẹ́ gba nǹkan jẹ lọ́wọ́ rẹ̀ ni, kò sí nǹkan kan tó lè ṣe. Torí orí tí Àjàdí gbé wáyé ó yàtọ̀ sí tiẹ̀. Àdìó fọwọ́ gbẹ́ra kúukú ó kú òǹbẹ̀, ó wá wá ilé olóògùn mi. Ó ní ńgbà wá débẹ̀ lérò yìí, kò wulẹ̀ jẹ́ wọn ó ṣèwádìí débi bóyá fáwọn tiẹ̀ fi nǹkan kan hàn. Ó lẹ́jọ́ ọ̀rẹ́ òun táwọn jọ ń ṣòwò lòun mú wá, tó jẹ́ pé gbogbo ìgbà ní nǹkan ọ̀rẹ́ òun bọ́ sí tí tòun ò sì bọ́ sí. Òun fẹ́ kí gbogbo àsìkí òun tọ̀rẹ́ òun gbà kó padà sórí tòun, kí nǹkan òun ó bẹ̀rẹ̀ sí ní lọ òkè. Wọ́n wá fún ní nǹkan, wọ́n ní kó fi sórí oko Àjàdí. Wọ́n ní tó bá fi sórí oko Àjàdí pé ewì oko Àjàdí ò ní lọ, kò ní yọ dáadáa. Àdìó sì gbà á, ó rí kíní ọ̀hún mọ́lẹ̀. Bí babaláwo rẹ̀ ṣe wí náà ló sì ṣe wí. Gbogbo àwọn nǹkan tí Àdìó gbìn, kàkà kó yọmọ, ṣe ni gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Àdìó dórí oko, ara ta pé gbèsè rèé, níbo ni kóhùn ó ti bẹ̀rẹ̀. Ó délé ó sọ fún ìyá rẹ̀. Ìyá rẹ̀ ní ó mọ̀ dára rẹ̀ láàmú, pé gbogbo oko àwọn ní àbá òdì kejì tó jẹ́ àbá bàbá òun, òun láwọn ọmọ tí ń bẹ́ẹ̀ bí wọ́n bá ti ṣiṣẹ́ tán kí wọ́n ó kówó fún un. Nígbà ọdún tó parí, Àdìó retí kí Kájàdí ó ti di rẹ́dẹ̀rẹ́dẹ́, Kájàdí ó ti dẹdú arílẹ̀. Ó tún wá rí pé Àjàdí tún lówó lọ́wọ́. Ó wò pé òun fúnra òun lòún rí nǹkan mọ́lẹ̀. Gbogbo ìgbà lòun sì ń yọjú wo oko rẹ̀, òun rí i pé gbogbo nǹkan oko rẹ̀ ló bàjẹ́. Inú gbèsè ló yẹ ó wà, kò yẹ kó lówó lọ́wọ́ lásìkò ẹ̀. Níbo ló ti rówó? Ní Àdìó bá pariwo lájàdí lórí pé ẹ̀rí ti wá wà báyìí wípé oṣoògùn owó ni. Tóbi bó ọ̀bá ṣoògùn owó ni, inú òṣì ló yẹ kó wà báyìí. Wọ́n ní bó ló ṣe lẹ́gẹ̀ẹ́ ọ̀rẹ́ òun, bó lọ̀rẹ́ ṣe ronú pó yẹ kọ́rẹ́ òun ó wà nínú òṣì. Ó ní torí mo rí ọtán ni, mo rí ọ pé rí oko rẹ kò yọmọ dáadáa, níbo ló ti wá rówó?
Àjàdí ní kò sí bí òun ti rówó, Olódùmarè ló bò ń láṣìírí. Ló bá lọ bá babaláwo tó bá ṣiṣẹ́ pé lóòótọ́ ni tẹ́ ẹ ṣe fóun ṣiṣẹ́, òun rí pé rí oko rẹ̀ kò ọgbẹ wọn bàjẹ́, ètí ó gbẹ lóòró, ètí ó rà sínú ebè rà sínú ebè, àmọ́ ń bo ló tún ti rówó. Babaláwo ní ó dàbíi pé ó tún wá ṣèwádìí mi nù. Bí ó bá wá ṣèwádìí, àárín ọ̀gànjọ́ òru ni ó lọ ìlú òdìkejì. Wọ́n bá ti wá dé ìlú òdìkejì, kó lọ béèrè lọ́wọ́ ayẹlẹ̀wò pé kí ló ṣẹlẹ̀ nínú ilẹ̀ tílẹ̀ fi ń gbé Àjàdí. Ó lóun ó lọ. Wọ́n lọ́gànjọ́ òru ni ó lọ, ó lóun ó lọ. Òun ṣàgbọ́dọ̀ fẹ́ àní kí tòun ó ṣàmọ́ dùjú ti Àjàdí lọ ni. Ló bá gbéra ní ń lọ. Àárín ọ̀gànjọ́ òru yìí bó ṣe ṣìrìn tó kó àwọn ọ̀rọ̀ lọ́nà nu. Wọ́n á lù ú bí bẹ̀m̀bẹ́ òjìyà ń jọ òkórí ẹ̀rọ ẹ̀bà. Ṣé ẹ mọ̀ pé àwọn bẹ̀m̀bẹ́ ìkórí àbá yìí àtijọ́ wọn ò mọ̀ lù kí àbá ní káwọn èèyàn ó lè tètè dìde wá ṣọ́ọ̀ṣì. Wọ́n lù ú lálùrìn bó ṣe ń sáré lọ náà ń lù ú. Nígbà tí ó fi délé ẹ̀mí rẹ̀ ti fẹ́ bá wọ́n ṣàwá ń dù ú. Wọ́n wá gbé dọ́dọ̀ babaláwo àkọ́kọ́ tó jáwé ore. Kí ló ṣẹlẹ̀, kí ló ń wá Olóhùn lọ ìlú òdìkejì ni, kí ló ń wá lọ Olóhùn lọ, wọ́n ní kóhùn ó wá ayẹlẹ̀wò lọ. Kí ló ń wá ayẹlẹ̀wò lọ sí? Ó lóun fẹ́ wo kí ló dé tílẹ̀ fi ń gbẹ nìkan tí ò gbẹ nìkankan, tí ò gbẹ nìkejì. Wọ́n ní kò sẹ́ni ilẹ̀ ò gbé àfẹni tí ò bá nìtẹ́ lọ́rùn. Ọ̀tọ̀ ni pé èèyàn ń sáré láti ṣiṣẹ́, ọ̀tọ̀ ni pé èèyàn ń sáré láti lé ẹlòmíì. Bó o bá ń sáré láti ṣiṣẹ́ tààrà lọ́nà rẹ̀ ó jẹ́. Àmọ́ bó bá ti gé bẹ́ẹ̀ pé òun lé ẹlòmíì ni, torí pé tóun lé gan ò ní dúró, àìdúró tiẹ̀ ò wá ní jẹ́wọ́ ó lè ba, ọ wà padà kú sórí ewé. Pé wọ́n mọ̀ wípé asáré àsájù dojú dé ni. Béèyàn bá sáré mọ níwọ̀n tó sì sáré tó tọ ọ̀nà ara tiẹ̀ nìkan, gbogbo ohun tí bá ń fẹ́ láyé lọ́wọ́ rẹ̀ ó tó. Àmọ́ béèyàn bá ti ń sá eré àsájù pé mò ń lé dí ọlá, mò ń lé dí ọlá, mò ń lé dí ọlá, torí pé dí ọlá fúnra ara rẹ̀ ò ní dúró, kò ní jẹ́ni tí ń lé dí ọlá ó ba. Ẹni tí wọ́n ń lé dí ọlá ọ̀hún òní ó padà kú sórí eré sísá. Kí ìyá padà sọ́dà dúrà. Gbogbo ẹni tí ń lé mi náà kú sórí eré sísá ní láṣẹ Elédùmarè. Bó ṣe wá sọ wípé ibi Àjàdí ti ń lówó ni wípé òun nìkan nìyá rẹ̀ bí. Bàbá tó bí ìyá rẹ̀ lówó púpọ̀. Gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe nílùú ibẹ̀ ni wọ́n ń kówó ránṣẹ́ sí wọn. Bí wọ́n bá sì ti kówó ránṣẹ́ sí ìyá rẹ̀, ó níye tí ìyá rẹ̀ ń fò ń bẹ̀ lọ́dún. Ìwọ tó o sì ní bàbá tí ó fogún lẹ̀ fún ọ, iṣẹ́ ọwọ́ rẹ ló yẹ kó o jára mọ́, kó o sì máa fi ìdùnnú wá ọ̀nà tí ayé rẹ ó fi dáa, dípò tó o fi máa fi àsìkò ẹ sílẹ̀ láti máa lé ẹni tí ń sáré tiẹ̀, torí pé asáré àsájù ìdojúdé ni. Ẹnìkankan nù wa ò ní dojúdé o. Ẹ mọ̀ jẹ́ wa náà ó sá eré àsájù. Ọ̀nà tiwa ni ká mọ̀ tọ̀ pẹ̀lú àfojúsùn. Eléyìí ni á jẹ́ kí a ní èrè tó dára. Ìpàdé wa bí oyin bí adùn, ibi tí ń ti mọ̀ ṣẹnu ní dédé ṣíbí lábala ìtọ́dọ̀wé tó rè fún tòní rè é. Bó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ká tún fi ire ayọ̀ ìdùnnú ká tún fi pàdé. Ìyá pupa ṣẹ́ẹ̀sùn ó yá ẹgbàá lẹ́nu mi ẹ sọ́dọ̀ mi. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá lórúkọ tí mò ń jẹ́. Mi ò fi yín lẹ́nu ìbànújẹ́, mi ò ní bá yín nínú ìbànújẹ́. Bó ṣe lè wù kó lè tó kò mọ̀ ní lè má wà lórílẹ̀‐èdè yìí. Aṣáàkú ọ̀rọ̀ èlò yìí, Èdùmàrè á wà pẹ̀lú wa. Ire o, ire kàbìtì.